lè ṣe mi sí láì. Àwọn nǹkan jẹ ni. This man. Ẹ ǹlẹ́ o, ṣé o sí? Ẹ wo ọ̀rọ̀ ọmọ sí mi. Mo ti start ẹ̀ kò tiẹ̀ dáhùn látàárọ̀. Ṣé ìṣe pójú pa yín wọlé lánàá? Mo bójú wọlé díẹ̀ lánàá. Ìmọ̀ ti bẹ́ẹ̀ ẹ bá ń gba kíní ìrìn àjẹ́ bá ń gbẹ̀dẹ̀. Ṣé ẹ̀yin mọ̀ ń parẹ́ ni? Kò sí ọ̀nà. Gbogbo sẹ́lẹ̀ yà mọ́. Ó ṣe òṣèlú inú sì bá gbé dọ́dọ̀ àwọn mẹkáníìkì yẹ́ra àwọn ògbà bí i 5,000. Ìtọ́lọ́mù bá jì láwọn bá ti ṣe dáa ṣe gbogbo ẹgbẹ́ bá fún yàn déédéé ni kò sáré kiri bẹ́ẹ̀. Ẹ sábà mi ṣe kó jẹ ṣiṣẹ́. Ṣé rí ìlú kọ́kọ́rọ́? Òòlù kọ́kọ́rọ́. Omi mọ̀ ń rọ̀ sí kìíní ṣé ti ṣe sọ́kà àbùsọ̀bà rẹ̀ ẹ̀yìn ìlú okùn nìyẹn. Ṣé yí? Òun ló yí. Ó yí. Ẹ bọ̀. Ṣé rí kẹ́rin dúró mẹ́ba náà tí wọ́n bá yẹ pé bí ọwọ́ ayé àbí kankan ni mo ti gbé ọ̀já lé o kò sí tí ó ṣe. Ṣé rí? Ṣé ìṣe kìíní ṣabilẹ̀ ọ̀gbìn ń bọ̀ wá ní? Ẹ ń wo bí kíní iná rẹ̀ yìí náà mọ̀ ń fà ó bí wáyà bá ń ṣe bí gbà pé bóyá àwọn wáyà ń. Ẹ wá start rẹ̀ wò. You are fi ẹyin ọkà hàn. Ìfẹ̀nu sí kíní ìwò. Ẹ start ẹ̀. Ẹ start rẹ̀. Kí ló ṣe yín? Ọmúnáwá. Ibo ni ọ̀ start rẹ̀ kiri? Ẹ lè lẹ́ni start rẹ̀.